ìfẹ́ tó gbóná, àdódùn ìfẹ́ tó le. Wọ́n ní yùngbàyùngbà làá joyin. Kò sí bí yóò ṣe jẹ ànàmọ́ tínú rẹ̀ ò ní dùn. Ànàmọ́ là máa fi ṣe àdódùn yìí. Ànàmọ́ tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí tá ń pè lódùkú. Ṣé rí i, wọ́n ní méjì mẹ́ta lóògùn. Ara àwọn àṣírí táwọn bàbá wa fi ṣe mí lọ́wọ́ ni. Kọ́lọ́ máa ń fọ̀rún kẹ́ bàbá mi. Ara àwọn àṣírí ńlá tó fi ṣe mí lọ́wọ́ rèé. Ara àwọn àdódùn tó le. Obìnrin tó bá lò fún, yóò mọ̀ pé nǹkan rọ́lù. Ọkùnrin tó bá lò fún, yóò mọ̀ pé ọkùnrin ni ọ́. So wá rí tíṣẹ́ yìí dáa fún. Tí ọkọ àti ìyàwó bá máa ń jà nù ilé, ó dáa fún. Ìmọ̀ parí ìjà. Sórí iṣẹ́ yìí wá ṣe ń tà ń lò gbogbo ìgbà. Kọ́ máa jẹ́ kọ́kọ́ rẹ̀ ò ní jáde mọ́. Nígbà tó bá wá gbádùn dì rẹ̀, tí yóò máa dàbí ẹ pé kọ́ máa ṣe ń gbogbo ìgbà. Kọ́ máa jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ní ìfẹ́ rẹ̀ ọmọ wá wà ń gbogbo ìgbà. Níta fi sọ fún yín pé gbogbo ìgbà kọ́ ni yùnkẹ́yùnkẹ́. Gbogbo ìgbà kọ́ là ń lo iṣẹ́ yìí. Nítorí kọ́ ọ̀rọ̀ bá ti lo bí ẹ̀ẹ̀mejì mẹ́ta lọ́sẹ̀ ẹ̀kan jẹ̀ ti tó lọ́sẹ̀. Ẹ̀kan ti tó lọ́sẹ̀, àdódùn yìí ti dá lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Kọ́mọ lo bí ẹ̀mẹrin àbẹ́ ẹ̀ẹ̀mejì péré ti tó lóṣù. Ẹ̀kan lọ́sẹ̀ ń pọ̀ jù. Ó rí wípé gbogbo ìgbà lọ́kọ rẹ̀ ọ̀fẹ́ máa súnmọ́. Ọkọ rẹ̀ ti máa ń kanra tẹ́lẹ̀, wọ́n fara kàn mí, wọ́n fara kàn mí, wọ́n fara kàn mí. Ó rí pé ní ìsinmi ọmọ ìdílé my dear, bí ní fọ́ ọ̀rọ̀ ológun rẹ̀ ní ọmọ fọ́ ọ̀rọ̀ lórí. Bí ní fọ́ ọ̀rọ̀ lórí ní ọmọ fọ́ bùbàdí rẹ̀. Ìfẹ́ dénú. Ìfẹ́ padà dénú. Ìfẹ́ ti sọ̀kalẹ̀ padà nú. Eléyìí ṣe oògùn ìfẹ́ tí máa ń ba ọ̀lọ́mọ jẹ́. Àwọn oògùn ìfẹ́ kan bẹ tí yàn bá ṣe sọ́kọ èèyàn, àwọn ọmọ nítọ̀ wọn ò ní jẹ́yàn láyé, wọ́n ṣẹrú ni. Àwọn oògùn ìfẹ́ kan bẹ tí yàn tó bẹ́ẹ̀ bá ṣe fọ́kọ rẹ̀ tọ́sọkọ di gbẹ̀wù dání, kò sí obìnrin tọ́sọkọ di gbẹ̀wù dání tí máa jèrè ọmọ. Nítorí pé ẹ̀san tó ṣe á béèrè lára àwọn ọmọ ẹ̀. Iná ní bẹ́ẹ̀ obìnrin bá ń wóògùn ìfẹ́, ẹ̀mọ̀ ń tẹ́wàá rẹ̀ pé nígbà tí wọ́n bá sọkọ yín dídì rìn, ọmọ yín wà á dá ẹ̀mọ̀ á tọ́jú yín, ẹ̀ sunkún alẹ́. Sórí ìtàdódùn fi yàtọ̀ sóògùn àfúnjẹ rèé o. Ẹ rí i pé àdódùn ni máa ń fi ilẹ̀ jù. Èmi ò ní ṣe nǹkan tí ó pa ògo èèyàn la. Ǹjọ́ mọ̀ pé àwọn ọkùnrin kan ń bẹ tó o bá ti lè lo oògùn ìfẹ́ fún wọn pé wọ́n jẹ́, ìmọ̀ ba ògo wọn jẹ́ ni. Gbogbo iṣẹ́ rẹ̀ ó dàrú. Gbogbo tó ní ó bàjẹ́. Tí bá ti ń ga tẹ́lẹ̀ kò ní ga mọ́. Yóò mọ̀ wá wálẹ̀. Gbogbo ibi tí wọ́n wá ń dé ìwọ ni wọ́n mọ̀ wá rí. Mo ń tọ́pọ̀lọpọ̀ obìnrin ọmọ. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, gbogbo ọ̀rọ̀ kọ́ nìyẹn lè sọ lórí atẹ́gùn. Ṣùgbọ́n ó yẹ ká sọ eléyìí kọ́pọ̀lọpọ̀ ó lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Tọkọ rẹ̀ bá ń rówó tí ń rówó, tó wò pé ọkọ rẹ̀ lè níyàwó méjì jí ó ní. Tó bá wá sóògùn ìfẹ́ tó fún lóògùn ìfẹ́ jẹ, ó lè má rí mọ́, kò ní rí ọ tọ́jú, kò ní róbìn tó fẹ́. Ọmọ rẹ̀ wà padà wá dìdàkudà nígbà tí ó bá lówó mọ́, kí ni ó fi tọ́ ọmọ bọ́ọ̀lù ọmọ ó sì débi tó yẹ kó dé. Ṣùgbọ́n àdódùn kò sí tó burú bí ìyún, kì í ba ògo jẹ́. Àdódùn yìí ba ògo jẹ́. Àfúnjẹ oògùn ìfẹ́ ní máa ń ba ògo ọkùnrin. Gbogbo ọmọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ga tí wọ́n wá wálẹ̀ tó yẹ pé gbogbo tí wọ́n ń dé ọwọ́ ìyàwó rẹ̀ lọ bá mẹ́. Ìyàwó mi kì í ṣe pé lọ bá tọkọ rẹ̀ jẹ́. Kì í ṣe pé tó lọ kan tọkọ rẹ̀ mọ́rin níbì kan. Ẹnu oògùn ìfẹ́ tó ti fún un jẹ yẹn, àwọn àràwọ̀ ọkùnrin kan bẹ yàn gbọ́dọ̀ fún wọn lóògùn ìfẹ́ jẹ, yóò ba gbogbo tí bẹ lára wọn jẹ́, yóò bọ̀ la wọn jẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ológun ò lẹ́kọ̀ọ́ yìí, owó tá a fẹ́ gbà là máa ń wò. A ní wo
nígbà tó pọ̀lọpọ̀ ò tiẹ̀ fara ti àwọn àgbàlagbà débi pé yóò mú mi ìmọ̀ lọ́dọ̀ wọn ẹ rí i pé ọ̀rọ̀ mi yàtọ̀ mo dúró ti bàbá mi wá sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ayéyé mi mo tún wá súnmọ́ àwọn àgbàlagbà káàkiri ayé mo tún wá mú mi ìmọ̀ lọ́dọ̀ wọn lọ́tún lósì mo mú mi ìmọ̀ àwọn àgbàlagbà tó ti wọ 80 90 100 ni mo máa ń súnmọ́ láti mú mi ìmọ̀ tó wá ní bàbá ìpẹ́ láyé ìwà súnmọ́ kí ni tó mú bàbá ìpẹ́ láyé àwọn irú iṣẹ́ wo ló lò àwọn irú iṣẹ́ wo ni máa ń lò kí làwọn bàbá yìí máa ń ṣe tó fi jẹ́ pé wọ́n pẹ́ láyé èmi wàá mọ̀ súnmọ́ mọ́ mú mi ìmọ̀ ìmọ̀ mú mi ìmọ̀ ara omi ìmọ̀ ẹ̀kọ́ tí mo gbà mo fi mọ̀ pé gbogbo obìnrin tó bá ti fọ́kọ rẹ̀ lóògùn fẹ́ jẹ ìmọ̀ ń pàràwọ̀ ògo ọkọ ni tọkọ rẹ̀ bá ti ń rí ṣe tẹ́lẹ̀ kò ní rí ṣe mọ́ tí bá ti ń rówó náà kò ní rí náà mọ́ tẹ́lẹ̀ tó bá jẹ́ pé oníkọ́mìnì ogun èsì mọ̀ parẹ́ gbogbo ọmọ dàrú wọ́n wà níwọ̀ làjẹ́ má fọ́kọ rẹ̀ lóògùn jẹ àdódò ní lọ́rọ̀ òdùkú bẹ́ẹ̀ ìkú ara rẹ̀ peel it this is anamas àbí potato àbí ànàmọ́ wàá bẹ́ tó bá ti bẹ́ èpo rẹ̀ dànù iṣu rẹ̀ gángan wàá ra gé kékèké wàá ṣá sórùn tó bá ti wá ṣá sórùn jẹ́ kó gbẹ tó bá ti wá gbẹ tán o lè ra lọ lójú ọlọ mélòó lo nílò gbogbo tuntun nílò jù báyìí náà lọ o lè mọ́ lò tán lóṣù mẹ́fà o lè mọ́ lò tán lọ́dún kan kàrà gé díẹ̀ mẹ́sà àkọ́gbẹ lọ lójú ọlọ bá dẹ̀ ní blender àánú lé blend tó bá ti gbẹ tán wá ṣúgà St. Lucie ẹyọ kan ti tó dá sí pòmórì ìdákọ̀ọ̀kan kan láti ra etí ọpọ́n yẹn tí bàbá yẹn gbà wọlé ẹnu ọ̀nà tí bàbá yẹn gbà wọlé kì í ṣe pé báwa gbọ́n rẹ tó máa wò pé kí ni lágbájá ṣe yìí ìwọ náà tó sì jọ́kùnrin tó fẹ́ lò rọra fira kíní orí àṣàkàrí yẹn o lè fira kó sí àpọ̀ fẹ́ wọnú bí orí rẹ̀ nítorí pé aṣọ lè fẹ́ nù gbé sí i ọkọ ṣe fún ìyàwó rẹ̀ ìyàwó ṣe sọ́kọ rẹ̀ má ṣe fálèdè má dalẹ̀ ó lérú wọ́n torí pọ́n gbádùn ìyàwó kọ wá ṣàdódò fún kọ́mọ́ wa rí tọkọ rẹ̀ rò mọ́ tó bá dalẹ̀ ó lérú lè tiẹ̀ náà padà dàrú bí lè tiẹ̀ padà dàrú àbí àwọn ọmọ rẹ̀ lè padà dàrú wá ṣoṣo lẹ̀ wá ṣàyọnú wá ṣàṣínà wá ṣàwúre ọṣẹ ajé ń bẹ tí ń tà 500,000 mo fẹ́ là nìyẹn ọṣẹ Edward ń bẹ tí mo ń tà ní 50,000 ọṣẹ tí mo sọ lórúkọ bàbá mi ọ̀nà alákàrà ọ̀jẹ̀ olójú orun ọṣẹ Edward o wọ́n ń tajà ọṣẹ ìtajà ń bẹ tí ń tà 50,000 àwọn àgbàlagbà ń dààmú rẹ̀ ọṣẹ àgbàlagbà ń bẹ tí ń tà 50,000 àwọn àkànṣe oṣólẹ̀ ń bẹ tá ń tà àwọn oṣólẹ̀ ńláńlá tí yẹn fi jẹ́ yẹn láyé tó kọjánú ayé mọ́ sùn kò lè sún mọ́ sùn kò lè jẹ́yàn mọ́ sùn kò lè débi tó ń lọ pè wá sórí aago wọ́n náà tiẹ̀ wá ra nàláì lọ́dọ̀ wa ó rí i pé nàláì wa ń di nàtúrù wọ́n náà gbádùn bàbá Fágbénró kọ wá kọ mọ̀ pé tòótọ́ lágbà láàmì o Ọlọ́run gbé mi kalẹ̀ gẹ́gẹ́ bí mẹ̀sáyà àkókò yìí ni kọ́lọ́n bá mi fọ̀rọ̀ kẹ́ bàbá mi ara àwọn iṣẹ́ tó tún fi lẹ̀ ní àwọn àdódù tó lé iṣu potato ànàmọ́ tó ti gé èpo rẹ̀ kúrò ṣàkọ́gbẹ lọ pẹ̀lú ṣúgà òǹkóró pòmórì máa fi ra kinní yẹn ó parí ìjà náà lé kò sí tó burú kọ́kọ́ ó lò fún ìyàwó rẹ̀ kò sí tó burú káyà ó lò fọ́kọ rẹ̀ eléyìí èsè tí dalérú tí balẹ̀ jẹ́ tí bọ̀ làwọn ọmọ jẹ́ when you love your husband there's nothing you care for your home when you love your wife it's good to care for your wife for your home for your life for your children nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ẹ má gbàgbé wípé àǹfààní bẹ lórí YouTube ní Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited àwọn àǹfààní tẹ̀lé má bá pàdé ní Facebook tẹ̀lé má bá pàdé TikTok ẹ má gbàgbé pé Ìlọrin mo wà anyway àtẹ́ bá ti ń bọ̀ wá tẹ́ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ní last bus stop ẹlẹ́yìn lọ lé epo mm Ibrolac Lágbóọba ẹ bá wá ti dé lé epo mm Ibrolac Lágbóọba ẹ wá béèrè junction Olú guest house bí òpónà méjì sí lé epo mm Ibrolac ni ẹ rí signboard mi bí junction Olú guest house yẹn Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited fọgá kan bẹ níbi junction yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ lọ́dọ̀ fọgá yẹn abẹ́nibọ̀ tí wọ́n bá lóríta yẹn ẹ béèrè lé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpé sísègùn àgbáyé
ọmọ apẹkẹpẹkẹ òjò ń pa páànù, ọmọ ewé ń jẹ́ ògùn jẹ́ ọmọ ògùn tí ò jẹ́ ewé ẹ̀ lókù kan ọmọ ìyálóde Mọdákẹ́kẹ́. Ẹ láìkí prógámù yẹn ṣí àìjọ lọ fà á ní dààmú o, ire gbàǹgbà.